Africa Content TV. Àbúrò ní ṣe gbogbo àbúrò ní ṣọmọba yóò tù yóò bà fún tẹ́rẹ́ níbi ijó tààrà níbi ìjà kéde bí ìjà oṣù búyẹ̀kẹ́ àdúrà fún mi tí mo bó ṣàṣọdún òjò tá a rọ́ mi ara tù wá ní yóò tù wá dúdú bí ọ̀rẹ́ kọ́ yóò tù wá ní ọ̀rọ̀ rẹ̀ ó tọ̀rọ̀ báyìí yóò tù fún yóò bà fún akọ lafẹ́ o akọ dògùn náà ń bí gbogbo bó bá ti kúnlẹ̀ nínú ilé yìí akọ lọ́ba bí o gbèsè lọ́ba o. ìyàwó yàwó ọ̀rẹ́lẹ̀ ìyàwó yàwó ọ̀rẹ́lẹ̀ fọ́kọ́mọ fún yàwó ọ̀rẹ́lẹ̀ ìyàwó yàwó ọ̀rẹ́lẹ̀ fún yàwó kílù wọ́n máa tùbà kó máa ti jẹ́ aboyún ilé kó bí wẹ́rẹ́ àwọn oníṣòwò wa wọ́n máa tàjèrè gbogbo àwọn ọmọ wa tó wà ní ìwé kẹwékẹwé wọn kò wọn àwọn tí ń wáṣẹ́ kí wọ́n ríṣẹ́ iléeṣẹ́ ńláńlá kó máa wọnú ìlú ìwé ìgbéga fóṣìṣẹ́ ìjọba gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣe ohun tẹ́ bá ti ń ṣe ẹgbẹ̀rún ó máa gbà èyí tẹ́ bá kọ ẹgbẹ̀rún ó kọ̀ lásìkò tí Mariam Oyèbọ́lá wọnú ìdílé Oyèbọ́lá kó máa finú ṣoyún ó fẹ́ ìgbọ́mọkùnrin ó má bàbí kú ọmọ fóun náà má bàbí kú mọ́ wa lọ́wọ́ kórógò rẹ̀ lò ẹ̀mí ìjọra ẹni lójú kó máa wọnú ayé Ṣẹ̀fíù ọba wa Oyèbọ́lá kẹ́mi rè ogún ojú rè ó má rí bí ojú rè ó má fọ́ ẹ̀yà ara rè ó má gbàbọ̀dù kórówó fi ṣayé ẹnu rẹ̀ kó dẹnu àṣẹ gbogbo ọmọ bá dọwọ́ yín o gbogbo ohun tó ti sùn wá nù kó tọ̀ wá wá bá ká má rédí àyèdè o gbogbo àwọn tó wà ń lo òkè kí wọ́n kórè oko délé gbogbo ọlọ́lá olówó ìlú wa kí wọ́n máa ní ìlọsíwájú ká má péjọ ń péjọ ọ̀bànújẹ́ Mariam ó ti délé wa lónìí ó finú ṣoyún ó fẹ̀yìn gbọ́mọ ó ní dòkú ohun rere ni wọ́n máa gbọ́nù ìdílé yín àṣẹ ọ̀run ti rọ̀ mọ́ ìdìmọ̀dà wà jẹ́ wá ro ìdìmọ̀dà sẹ́rẹ̀ ni ìsọ ìjìlódù ìsọ ìjìlódù ìsọ ńbẹ́lẹ́wà èsì yé ọ̀yàlẹ́ Ọ̀rúnmìlà ayé yasì ìfẹ́ mo pè ọmọ mo pè etígúre ọ̀rọ̀ mètè ìlọmọ Ògún ìyíwá ní Ògún ọlọ́mọ yíwá ẹnu mi olóbìnrin Ọ̀rúnmìlà ọdẹ̀yẹ wọn ní Ọ̀rúnmìlà ọlọ́yẹ wọn ẹnu mi kí dájú yípo kòròkòrò ọ̀nà lólùfẹ́ tọ̀ máa jẹ́ pé yìí
mú asukọ́ èpè yìí. Torí ká lè bí ma asukọ́ èpè yìí. Torí ká lè ṣẹ́gun ọ̀tá asukọ́ èpè yìí. Torí ká lè ṣẹ́gun ọ̀tá asukọ́ èpè yìí. Kí ló lè tọ́wọ́ wa asukọ́ èpè yìí. Kí ló lè tọ́wọ́ wa asukọ́ èpè yìí. Ẹ̀rín ni kí bẹ́ẹ̀ yí ipò. Ẹ̀rín ni kí bẹ́ẹ̀ yí ipò. Olúfẹ̀ẹ́tọ̀. Olúfẹ̀ẹ́tọ̀. Ẹ bá sunkún aṣọ. Ẹ bá sunkún aṣọ. Ọ̀rẹ́ àdọ̀pọ̀lọpọ̀ òwúwo. Ọ̀ṣẹ́ ìyàwó mi. Onítìrà ní tìrà. Onítìrà ní tìrà. Àfitìrà bí ìyàwó ọmọ ẹlòmíì. Àyàbá nǹkan tí ń relé ọkọ. Àyàbá nǹkan tí ń relé ọkọ. Àǹkámórí lọ́kọ̀ máa mẹ́wàá lọ. Àǹkámórí lọ́kọ̀ máa mẹ́wàá lọ. Jọ́lẹ̀ wà bọ̀ wálé. Jọ́lẹ̀ wà bọ̀ wálé. Ẹni ní bá ní gbélé ọkọ. Ẹni ní bá ní gbélé ọkọ. Ilé ọkọ tó bá sẹni làjárò á ṣe sínsí. Ilé ọkọ tó bá sẹni làjárò á ṣe sínsí. Ìyàwó bíbí ọ̀sán yóò bíbí òró. Ìyàwó bíbí ọ̀sán yóò bíbí òró. Wọ́n lé mi ilé aláràmọ̀sáré wálé àdó. Wọ́n lé mi ilé aláràmọ̀sáré wálé àdó. Wọ́n lé mi lẹ́wọ́ ètò mo sáré gòkè ìjérò. Wọ́n lé mi lẹ́wọ́ ètò mo sáré gòkè ìjérò. Gòkè ìjérò ọgbà mi máa sáré ra bí àwọn ọ̀yà mi. Gòkè ìjérò ọgbà mi máa sáré ra bí àwọn ọ̀yà mi. Ẹyẹ ńlá tí gbójú ọlọ́run ṣòro. Ẹyẹ ńlá tí gbójú ọlọ́run ṣòro. Ọlọ́run ọ̀tán lé. Ìpèrè gbogbo tó fi hàn jẹ́. Ìpèrè gbogbo tó fi hàn jẹ́. Ẹni ọba ń fọ́ múlẹ̀. Ẹni ọba wọn yà mí èso ń gbà múlẹ̀. Bàbá ọmọlẹ̀ kọ́ mẹ́ta wá o. Bàbá ọmọlẹ̀ kọ́ mẹ́ta wá o. Ìyàgbé sùn dábà ìmúlẹ̀ kẹ́ mẹ́ta wá. Àwa yìí la jọ ń jẹ. Àwa yìí la jọ ń jẹ. Àwa yìí la jọ mu. Àwa yìí la jọ mu. Àwa yìí la jọ jẹrù. Ìdákọ̀ má fòun ẹnu àwa. Ìyàgbé sùn dábà má fòun ẹnu àwa. Ìgbésẹ̀ wọn yóò fòun àtẹ̀lẹ̀dé. Ọlálẹ́kùn omi ni kú. Ọlálẹ́kùn omi ni kú. Kúkúrókù. Èyí ni ọ̀yá padà fún mi. Ìgbẹ́jọ́ torí ọmọ rẹ̀ dáró. Olùkọ́ yóò torí ọmọ rẹ̀ kó sùn. Orí wọn jẹ́ lẹ́yìn torí ọmọ ìhórè kù. Wọ́n tó yà ọmọ rẹ̀ tẹ́fẹ̀. Àwọn olùrọ̀gùn
méjì lákọ̀ọ́kọ́ mẹ́ta lẹ́ẹ̀kejì mẹ́rin olùkọ́ bí ìdòwú àti nǹkan kan mọ́. Gbogbo ọmọ tó bá ti pàtàkì àwọn òmìnira wọn. Àdùgbò tó wá di aya ọba láàfin dodo lórí ọba wa Ṣẹ̀fíù Oyèbọ́lá Ọláwálé. Ajírọ̀ tútù Ajírọ̀ tútù wọn. Ọba ò ní kábàámọ̀. Àṣẹ. Àṣẹ. Gbogbo wa ò ní kábàámọ̀. Àṣẹ. Àdìgbò rẹ tó ń fẹ́rẹ́ tí ó dáyà ọba yóò rọ̀ lù lọ́rùn. Àṣẹ. Yóò rọ̀ wá lọ́rùn. Àṣẹ. Ọba máa kébi epo. Àṣẹ. Ìjẹ́ máa kébi ẹni. Àṣẹ. Ọmọ ìyàpọ̀ ń pè èèyàn. Àṣẹ. Gbogbo rẹ tá a ti wá sí òtún alọ́ yóò wọ̀ lù. Àṣẹ. Ọba fẹ́ yóò tẹ ọba lọ. Àṣẹ. Àwíṣe àfẹ́gbóhùn. Ó wà pélé. Ó sọ gbogbo tó bá fẹ́ ní ìdákẹ́jẹ́jẹ́. Bàbá náà ń ṣe ìwúrí àwọn àtúnfà wọlé alọ́sì tó yá. Fẹ́nu rẹ̀ wúre ọlọ́mọ, fẹ́nu rẹ̀ wúre ọlọ́mọ. Ọlọ́mọ fẹ́nu rẹ̀ wúre ọlọ́mọ. Ọlọ́mọ fẹ́nu rẹ̀ wúre ọlọ́mọ. Ọlọ́mọ
ẹ ṣe gbogbo ẹ̀yin ará létẹ̀ ń wò wá ẹ ṣe àdúpẹ́ bẹ́ẹ̀ ṣe ń wọlé máa bá wa ṣe máa like máa comment wọ́n ṣe àwọn ètùtù kan lọ́wọ́ báyìí so a ní àǹfààní láti ṣe recording a máa rí yín padà láìpẹ́ a máa tó padà ẹ ṣe gan. àǹfààní àwọn tó ṣe ń darapọ̀ mọ́ àǹfààní àwọn tó ṣe ń darapọ̀ mọ́ ìlú Ìsẹ́yìn lọ́dọ̀ bàbá wa ọba tuntun tá a ṣe yàn ọba Ṣẹ̀fíù Ọ̀nàwálé Oyèbọ́lá ẹni tí wọ́n ṣe gba tó ń gbé ìyàwó tuntun ní òní wọ́n ṣe àwọn ẹ̀tọ́ tó yẹ kí wọ́n ṣe pẹ̀lú ẹni tó jẹ́ aya ọba tuntun òlélẹ́yìí tí ń rí ní àti ààfin Àsẹ́yìn tilẹ̀ Sẹ́yìn ẹ máa bá wa kálọ. ẹ kó olùjọ́ náà bẹ̀yẹn gbogbo ẹ̀jẹ̀ dúró ẹ kó bẹ̀yẹn. àgbéfà ọlọ́lá àwádé. Kò Ísírẹ́lì là ń adédọ́wọ́ ẹ̀ mọ́bì ẹ̀kún fá. Kò Ísírẹ́lì